alágbára tó ń ṣiṣẹ́ nínú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èèyàn alágbára ilẹ̀ Haúsá tó ń ṣiṣẹ́ nínú ìjọba ẹ̀ ṣùgbọ́n tó bínú kọ̀wé fipò sílẹ̀ ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn, èèyàn Alhaji Hakeem Baba Ahmed ó mà ti sọ̀rọ̀ lórí bó ṣe kúrò nínú ìjọba Tinubu àti nǹkan tí yóò ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ọdún 2027 tó sì jẹ́ kó di mọ̀ ìpè kí ẹnikẹ́ni tàbí ààrẹ Bọ́lá Tinubu kó má ṣe gbìyànjú pé àwọn yóò ṣe màgòmágó ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń bọ̀. Ẹ rántí wípé Alhaji Hakeem Baba Ahmed ó ní agbẹnusọ ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Haúsá èyí tó ń pè ní Northern Elders Forum. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ó lẹ́nu lebelebe alábẹ́láwọn ìlàlẹ̀ pé ìyẹn pé gbogbo ìgbà ló máa ń sọ̀rọ̀ láti fi gbèjà àwọn àgbà ilẹ̀ Haúsá àti gbogbo ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n lójijì ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fa Hakeem Baba Ahmed mọ́ra tó sì yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ òṣèlú sí iléeṣẹ́ ààrẹ èyí tó jẹ́ pé ọ́fíìsì igbákejì ààrẹ sẹ́nitọ̀ Kashim Shettima ni ó ti ń ṣiṣẹ́. Ṣá o ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ariwo sọ nígbà tí Hakeem Baba Ahmed tó kọ̀wé fipò sílẹ̀ tó lóun ò ṣe iṣẹ́ nínú ìjọba Tinubu mọ́ tó sì jẹ́ pé níṣẹ́ lọ́pọ̀ àwọn èèyàn tí ń wò pé kí ló wá lè ṣe ọkùnrin náà tó fi kọ̀wé fipò sílẹ̀, ṣé wọ́n ń bá a jà ní tàbí nǹkan kan burúkú kan ń ṣẹlẹ̀ nínú ìjọba Tinubu. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan gbé ìròyìn kiri pé nítorí ìjà àárín Tinubu àti igbákejì Shettima ló jẹ́ kí Hakeem Baba Ahmed fipò sílẹ̀ nítorí pé ó súnmọ́ Shettima gan-an, ṣùgbọ́n Shettima tọ́rọ̀ kàn àti Baba Ahmed fún rẹ̀ àwọn méjèèjì ò sọ̀rọ̀ wọ́n sì dákẹ́ lórí gbogbo awuyewuye tí wọ́n ń gbé kiri. Ṣá o nínú ọ̀fọ̀rọ̀wérọ̀ kan tí Hakeem Baba Ahmed tó ń ṣe pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Usman Yusuf tí ó lu borí ẹ̀rọ ayélujára pa báyìí, ní Hakeem Baba Ahmed ti jẹ́ kó di mọ̀ pé nítorí bí nǹkan ṣe ń lọ tó ti ń gbà wọ́n ní ilẹ̀ Haúsá sẹ́yìn nǹkan ló jẹ́ kó ń gbé ìgbésẹ̀ láti kúrò nínú ìjọba Tinubu. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé òun fẹ́ lọ bẹ̀rẹ̀ jàǹgbara fáwọn èèyàn wọn nílẹ̀ Haúsá lórí bí wọ́n ṣe ní máa yàn wọ́n jẹ, lórí bí ètò ààbò yóò tún ṣiṣẹ́ dáa. Baba Hakeem wá jẹ́ kó di mímọ̀ wípé Baba Ahmed Hakeem wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn Haúsá àwọn yóò fi ìmọ̀ ṣọ̀kan láti sọ ẹni táwọn yóò dìbò fún tí ò lè ṣe táwọn fẹ́. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí àwọn bá gbé dìde náà ni yóò di ààrẹ nítorí pé àwọn Haúsá làwọn máa ń sọ nǹkan tí yóò ṣẹlẹ̀ ní òṣèlú Nàìjíríà, àwọn làwọn sì máa ń sọ ẹni tí yóò jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027. Ó wá ṣèkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn olóṣèlú pé ká má ṣe gbìyànjú láti dá ètò ìdìbò ọdún 2027 rú tàbí ṣe màgòmágó nítorí pé yóò lẹ́yìn. Bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mímọ̀ wípé kí gbogbo àwọn Haúsá káwọn fìmọ̀ ṣọ̀kan káwọn ẹnìkan kó sì má ṣe gbàbọ̀dè fún àwọn nítorí pé láàrin oṣù mẹ́fà sásìkò yìí àwọn yóò kéde nǹkan tí àwọn fẹ́ ṣe nílẹ̀ Haúsá, ìyẹn ẹni tí àwọn yóò tẹ̀lé lọ́dún 2027.